Ẹ kú òwúrọ̀ o, ẹ sì kú bójú ọjọ́ ṣe rí. Ìyáàfin Adépégbà lèmi. Mo wá láti wá fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ lórí ìgbéyàwó. Kí ni ìgbéyàwó? Ìgbéyàwó jẹ́ àṣà pàtàkì láàrin àwọn Yorùbá. A máa ń so ọkùnrin àti obìnrin pọ̀ láti di ọkọ àti ìyàwó. Ọ̀nà mẹ́ta gbòógì ni a lè gbà fẹ́ ìyàwó fún ọmọ ẹni láyé àtijọ́. Ọ̀nà kíní ni ìfojúsóde, ọ̀nà kejì ni ìfọmọdọ́rẹ̀, ọ̀nà kẹta ni ìyàwó àbánílẹ̀ tàbí ìyàwó àbánilé. Ẹ máa bá mi ká lọ. Ìfojúsóde, tí ọmọkùnrin bá ti bàlágà yóò bẹ̀rẹ̀ sí ní ṣe tónítóní, yóò gé irun orí rẹ̀, yóò gé ìkaná ọwọ́ rẹ̀ àti tẹsẹ̀, yóò wọ aṣọ tó mọ́ sọ́rùn, yóò wá bọ́ sí ìgboro ìlú láti wá obìnrin tó jẹ ojú ní gbèsè. Bákan náà àwọn òbí rẹ̀ wọ́n lè fojú sóde fún kán bá wá ìyàwó tó dáa láàrin ìlú. Ní ilẹ̀ Yorùbá, ẹni tíṣẹ́ kàn ní alárinà. Nígbà tí iṣẹ́ tí alárinà yìí ni agbódegbà láàrin ọkọ àti ìyàwó. Alárinà ni a máa rán sí ìyàwó nígbà tọ́kọ bá fẹ́ rí ọkọ àfẹ́sọ́nà rẹ̀. Bí ìyàwó àfẹ́sọ́nà náà bá fẹ́ rí ọkọ rẹ̀, alárinà ni yóò rán. Ẹlẹ́ẹ̀kejì ni ìfọmọdọ́rẹ̀. Èyí ni ìgbà tí arákùnrin A àti arákùnrin B bá jẹ́ ọ̀rẹ́. Arákùnrin A ní ọmọkùnrin tó ti bàlágà, arákùnrin B sì ní ọmọbìnrin tó ti bàlágà. Arákùnrin A yìí yóò wá lọ sílé arákùnrin B lówùúrọ̀ kùtùkùtù, yóò gbé akèǹgbè ẹmu lọ́wọ́. Kókókó ọ̀rẹ́ mi, ẹ kú òwúrọ̀ o, ẹ sì kú bójú ọjọ́ ṣe rí o. Mo rí òdòdó abẹ̀mí kan ní àgbàlá rẹ tí mo fẹ́ ká. Arákùnrin B yìí yóò wá béèrè èwo nínú wọn, torí bàbá kan ṣó lè ní ọmọbìnrin mẹ́rin. Bí arákùnrin A yìí bá ti dárúkọ èyí tó fẹ́ fẹ́ fún ọmọ rẹ̀, iṣẹ́ di ṣíṣe. Bàbá yẹn, arákùnrin A yẹn yóò jẹ́ kí ọmọ rẹ̀ mọ̀, wò ó, ọmọbìnrin lágbájá báyìí ò níyàwó rẹ̀ o. Bàbá ìyàwó náà yóò sì jẹ́ kí ìyàwó mọ̀, ọmọkùnrin lágbájá báyìí ni ọkọ àfẹ́sọ́nà rẹ̀ o, má bàrà rẹ̀ jẹ́ o. Táwọn méjèèjì bá ti mọ̀ báyìí, iṣẹ́ di ti alárinà. Tádé là ń pè lálárinà yìí. Alárinà ni agbódegbà láàrin ọkọ àti ìyàwó. Ẹlẹ́ẹ̀kẹta ni ìyàwó àbánílẹ̀. Ìyàwó àbánílẹ̀ ni ìgbà tí bàbá àgbà kan bá ní ìfẹ́ láti fẹ́ ìyàwó ní ìdílé kan. Yóò máa gbé irè oko lọ fún wọn ní ìdílé náà. Bí ti ń gbé iṣu lọ ni yóò máa gbé ẹ̀wà lọ, ni yóò máa gbé ọ̀gẹ̀dẹ̀ lọ, gbàgùdá, àgbàdo, igi ìdáná, oríṣiríṣi nǹkan tẹ́nu jẹ ni bàbá yìí yóò máa gbé lọ fún ìdílé. Bí ìyá ọmọ yìí bá ti ń gbà, ó ti mọ̀ pé bàbá àgbà yìí ń wá nǹkan kan. Bí ọmọbìnrin yìí bá ti ń bàlágà lọ, níyà rẹ̀ yóò ti máa kìlọ̀ fún un, má ìṣera rẹ̀ lò láwùjọ o, má rìnrìn ranù láwùjọ o, má ṣèṣekúṣe ò, ṣọ́ ara rẹ̀ o. Ọmọ náà yóò sì gbọ́ràn sí ìyá rẹ̀ lẹ́nu. Bí ọmọ yìí bá ti bàlágà tán, bàbá àgbà yóò wá tọrọ ọwọ́ ọmọdé yìí ní ìgbéyàwó fún ọmọ rẹ̀ ọkùnrin. Yóò wá tọrọ rẹ̀ ni. Bí ó bá ti ṣe iṣẹ́ di ti alárinà títí ọjọ́ ìgbéyàwó, wọ́n ní bí ọkọ bá mojú aya tán, alárinà àyẹ̀bá. Eléyìí tó kẹ́yìn ni ìyàwó àbánílé. Èyí ni ìgbà tí ọmọbìnrin kan bá wà tó fẹ́ bàbá arúgbó kan, ọ̀dọ́ sì lọmọbìnrin. Ó wá ṣẹlẹ̀ wípé bàbá arúgbó ire bí àgbà ń rè, ilé ayé yóò sú ọmọbìnrin. Àwọn àgbààgbà ìdílé wọn yóò ṣèpàdé. Kí láti ṣe? Ẹ jẹ́ apá àwọn ọ̀dọ́. Àwọn ọ̀dọ́ á ní èmi fẹ́ ìyàwó bàbá arúgbó, Ọlọ́run ò ní jẹ́. Ó dáa. Àwọn àgbà yóò tún ṣèpàdé lẹ́ẹ̀kan sí i. Wọn yóò ní kí gbogbo àwọn ọ̀dọ́ agboolé bọ́ bàtà ẹsẹ̀ wọn sẹ́nu ọ̀nà. Bọ́n bá ti bọ́ bàtà ẹsẹ̀ wọn sẹ́nu ọ̀nà, wọn yóò pe ọmọbìnrin, ó yá lọ mú bàtà kan bẹ̀yẹn. Bí ọmọbìnrin yìí bá ti fi lè mú bàtà rẹ̀, ó ti dìyàwó rẹ̀ o, ìwọ ni ọkọ rẹ̀ tuntun. Ṣóyé wa bẹ́yẹn, ìwọ ni ọkọ rẹ̀ tuntun o. Ìgbéyàwó ìbílẹ̀ ó ṣe pàtàkì. Mo fẹ́ kó yé wa pé bí ọkùnrin kò bá san owó orí rẹ̀ kó sì di ẹrù ìyàwó fún ọ, kó fẹ́ ọ níṣu lọ́kà, ó kì í ṣe ìyàwó rẹ̀ o. Alábàágbé olólùfẹ́ lásán ni ọ́. Bó tiẹ̀ lóyún kó bí ọmọ 10 fún gan,
tí kò bá ti sanwó orí rẹ̀ kó ṣègbéyàwó fún ọ